Gómìnà Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi tó tún jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí pé ìjà burúkú wà láàrin àwọn àti olórí oko orílẹ̀-èdè yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ kó di mọ̀ wípé inú àwọn kò dùn rárá sí ní ilẹ̀ Haúsá. Bẹ́ẹ̀ ló fẹjọ́ ẹ̀sùn àwọn àáfàá ní ilẹ̀ Haúsá pé kán tètè lọ kìlọ̀ fún un nítorí pé nǹkan tó ń ṣe kò dùn máwọn ní ilẹ̀ Haúsá nínú. Àwọn sì ṣetán láti gbé iná wojú ẹ̀ àti láti bá a jà. Ẹ rántí pé ìjà ó wà láàrin àwọn alágbára ilẹ̀ Haúsá àti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pàápàá lórí àbá òfin owó orí tuntun tí Tinubu fẹ́ gbé jáde tó fẹ́ fi ṣe àtúntò owó orí Nàìjíríà, èyí tó pè ní tax reform bill. Nítorí pé látìgbà tí Tinubu tó ti fi àbá òfin náà ránṣẹ́ sí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, níṣe ni àtakò gidi ló ti bẹ̀rẹ̀. Àwọn gómìnà ilẹ̀ Haúsá 19 northern governors, àwọn ló kọ́kọ́ fi àtẹ̀jáde síta tí wọ́n sì tako àbá òfin náà nítorí pé wọ́n ní yóò ba ayé àwọn jẹ́ ní ilẹ̀ Haúsá àti wípé àwọn ní Tinubu ló fẹ́ fi gbógun tì. Lẹ́yìn tí àwọn gómìnà ilẹ̀ Haúsá tó ti kako àbá òfin Tinubu náà, níṣe ni ẹgbẹ́ àgbà ilẹ̀ Haúsá tí wọ́n pè ní Arewa Consultative Forum (ACF), àwọn náà fi àtẹ̀jáde síta. Àwọn náà wọ́n tako àbá òfin Tinubu náà, wọ́n ní kó tètè lọ fagilé nítorí pé àwọn ní ilẹ̀ Haúsá ló fẹ́ fi gbógun tì, ló fẹ́ fi bàlàyé jẹ́. Bákan náà níṣe ni ẹgbẹ́ àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà Nigerian Governor Forum, àwọn náà ní kí Tinubu kó ronú sí àbá òfin náà, kó má ti sọ́dọ̀fin nítorí pé awuyewuye àti àkíyèsí ó wà lórí ẹ̀. Ṣùgbọ́n lásìkò tí Tinubu tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ àkọ́kọ́ pẹ̀lú àwọn oníròyìn látìgbà tó ti di ààrẹ, ó jẹ́ kó di mọ̀ wípé òun yóò tẹ̀síwájú lórí àbá òfin náà o, nítorí pé yóò yí orílẹ̀-èdè Nàìjíríà padà. Nínú àwọn gómìnà ilẹ̀ Haúsá, gómìnà tó ń tako Tinubu jù lórí ọ̀rọ̀ yìí àti lórí àwọn ọ̀rọ̀ míì, òun ni Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi, tí wọ́n ìròyìn lọ pé òun náà fẹ́ dupò ààrẹ lọ́dún 2027, nígbà tó sì tún ń sọ̀rọ̀ lásìkò tó ń gba àlejò àwọn àfáà ńláńlá káàkiri ìpínlẹ̀ ilẹ̀ Haúsá, èyí tí Sheikh Sani Yahya Jingir tó ṣe aṣáájú wọn wá. Ó ní gómìnà Bala Mohammed jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ àwọn ìgbésẹ̀ tí Tinubu ń gbé tó ń jẹnu kiri pé òun fẹ́ fi yí Nàìjíríà padà, ó láwọn ìgbésẹ̀ náà ló ń fa ìnira fáwọn ọmọ Nàìjíríà tí ò sì sọ́nà níbẹ̀, ṣùgbọ́n tó ló ṣorí kunkun pé òun máa ń tóun ṣe. Ó ní ó yẹ kí Tinubu la etí ẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ tára ló ń sọ pé gbogbo ohun tó ń ṣorí kunkun sí pé òun máa ń tóun ṣe, ọmọ Nàìjíríà yóò padà rérè ẹ̀. Ó ní kò sérè kankan táwọn èèyàn á rí bí nǹkan ó ṣe máa lè lọ rèé àfi tó bá yí àwọn nǹkan tó ṣe náà padà. Gómìnà Bala Mohammed wá sọ fáwọn àáfàá náà pé òótọ́ ni àwọn bá Tinubu jà ní ilẹ̀ Haúsá. Ó ní kò sí gómìnà kan yálà ti PDP àti APC ní ilẹ̀ Haúsá tí inú ẹ̀ dùn sí Tinubu àfi bàbá ń bá aṣojú ayé. Ó wá ní àwọn ti bá Tinubu sọ̀rọ̀ ṣùgbọ́n kì í gbọ́, tó sì lóun gbàgbọ́ pé àwọn àáfàá ẹnu wọn kà nítorí pé ó máa ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Ó wá ní òun tí ẹ ti fẹ́ ránṣẹ́ pé Sheikh Sani Yahya Jingir tó súnmọ́ Tinubu tẹ́lẹ̀ láti fọ̀rọ̀ náà tó létí pé kó tètè lọ bá Tinubu sọ̀rọ̀, ṣùgbọ́n tó ní bá ṣe wáyé Ọlọ́run ló gbé wọn wá o, àti pé òun fásìkò náà rán wọn sí kán lọ bá a sọ̀rọ̀ kó lè jáwọ́ lórí àbá òfin náà.